ọlọ́run olódùmarè ọba tẹ́rẹrẹ kárí ayé la ṣèbà fún o. ọlọ́run ọba mi, ọba tó dá wa, tó mọ̀ wá, tó mọ̀ wá, a júbà fún ọlọ́run àyíká ọ̀tún àyíká òsì, ọba tẹ́rẹrẹ kárí ayé. ní gbogbo ìgbà làwọn máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. mo kí yín níbi gbogbo tí ẹ ti ń wò wá. mo kí yín lágbára ọlọ́run. ìbànújẹ́ tí kì í jẹ́ kéèyàn ó fìdùnnú ṣayé kò ní wọlé tọ̀ yín wá. bí ẹ ṣe ń subscribe sí station Jugba Master Channel náà ni mò ń kí wípé ire ayọ̀ àti ìbùkún ọlọ́run ó máa bá mi fi rọ́pò sínú ayé yín. bẹ́ẹ̀ ni gbogbo ọfà tí bá ọmọ, tí bá ìyá, tí bá bàbá, tí wọn kì í fi rí ojúṣe ohun rere kò ní bá yín. gbogbo ẹ̀dá tó bá wá ní kẹ́ ẹ mọ́ lò gbà, ọlọ́run ọba mi yóò mú kúrò nínú ìgbà. ẹ kú déédé àsìkò yìí. Ṣeun Agboola lórúkọ mi níkànnì Jugba Master. àwọn tó mọ̀ mí á ní Chief Pùkẹ́ kí wá Aláròyé ààrẹ àfìdíjagun ọ̀rọ̀. bàbá Káráfúyẹ́ tí jẹ́ Jugba Master jùgbàjọ́ Pastor Skeleti Elele Wosuobi. ẹjẹ́ á ṣe pápápá nítorí àkókò wa. èmi á máa sọ fún wípé àti máa ṣẹ̀ṣẹ̀ máa lo àwọn àwòrán tẹ́ ẹ ti rí, tẹ́ ẹ ti gbọ́, yóò máa fi dátà wa ṣòfò ni. àti pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wa, ẹ mọ̀ pé analysis la wà fún. ìwọ̀nba nǹkan tá a bá lè sọ lórí tó ń lọ náà la máa sọ, nítorí pé àfẹ́kẹ́tì yín ó di. kí lè ro ọkàn tiwa nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa? èrò ọkàn tiwa náà làwa máa sọ fún yín. ṣùgbọ́n kí n tó sọ èrò ọkàn tí mo mú wá ní òní lórí ètò tí mo ṣe lórí alájà wa Sàláwà Àbẹ̀ní, lórí àbúrò wa náà tó jẹ́ eléré orí ìtàgé sinimá tí a ṣe ìkìlọ̀ fún wípé wọ́n fi alájà Sàláwà Àbẹ̀ní ṣeré ìgboro ayé o, kó rọra fọwọ́ ara rẹ̀ síbi tí ọwọ́ gbé nítorí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀. ẹ má jẹ́ ká dára wa padà sẹ́yìn. mo sọ fún mo ní àwọn ọmọ rẹ̀ ó jáde, bó ti wulẹ̀ kó rí kò sọgbọ́n. bẹ́ẹ̀ bá ń sọ kò sọ́jà yóò lé ọ̀rẹ́, bẹ́ẹ̀ bá dẹ̀ ń fojoojúmọ́ bọ́ọ̀lù yóò lọ́ta tí wọ́n mọ̀ ní kí ni ń ṣe. ẹ̀rí ara lé yín, ó fẹ́ lóra wọ àwọn èèyàn, ó ti lọ wá oúnjẹ kíákíá, ó ti ń sáfà àwọn èèyàn. ọlọ́run ló tiẹ̀ mọ nǹkan tó pò mọ́. ó fi ń gba àsìkí ni. bẹ́ẹ̀yàn bá ń bọ́ọ̀lù tó ń gbóyán lójoojúmọ́, àárẹ̀ tí ó sọ̀rọ̀ ẹ̀ láìdá. ẹṣin ọ̀tá ẹni kì í dẹ̀ ga lójú ẹni. arábìnrin kan jáde, ó kọ́kọ́ kọrin nínú comment section mi. ó kọ́kọ́ kọrin alájà àwa alákọ́kọ́ ti kinní kan dúdú kẹrí. ó ní alábòsí ni yín. ó ní kí ló dé tí alájà ò sì dákẹ́, kí ló dé tí obìnrin yẹn ò fi dákẹ́ fún ẹni yẹn nígbà yẹn tí wọ́n fi fún lésì. mo wá rí i pé irú ẹni náà ni irú ẹni tá a wọ́ tọ̀. ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́ tẹ̀lé. kò jọ mí lójú pé ó sọ̀rọ̀ dóò mo ti block ẹ̀. a ti sọ wípé irú àwọn èèyàn bẹ́ẹ̀ máa wà. a gbọ́dọ̀ sọ̀rọ̀ kó fífọ́ ẹnìkan ká rò pé ẹnìkejì náà ò ní àwọn tí wọ́n máa ronú bíi tiẹ̀. wọ́n ní o máa tẹ́, bẹ́ẹ̀ náà ló ṣe fún wọn tán. mo wá bí léèrè lórí comment section pé ọmọ ọdún mélòó ni ẹ́? ṣé o rí fún wọn tán rí? tó bá wá rí kí ló mọ̀ tó ṣẹlẹ̀? ṣé mi fún wọn tán jàrí ni kọ́lọ́wọ́n bá ń fọ̀run kẹ́ Àbẹ̀fẹ́ Gbénga Adébóyè? ẹ kàn máa wá àwáwí. irú ọ̀rọ̀ tó sọ yìí sìn, ẹ ti mọ̀ bí wọ́n ṣe ń ronú. ìtí ò tiẹ̀ ṣẹlẹ̀ rárá, wọ́n mọ̀ mú àtàmọ́ àti àtàmọ́. ó ní kí ló dé tó dákọ ọlọ́lọ́run yọ ẹ́, ìwọ ò ṣe dákọ yèyé kinní kan. mi ìfẹ́ sọ délẹ̀ torí pé bẹ́ẹ̀ bá ṣe dáadáa ni màá máa dárúkọ ẹ̀ lórí ètò yìí. bẹ́ẹ̀yàn ò bá ṣe dáadáa, ẹni tẹ́ ẹ bá rí tí mo fi àfiwé sí ọ̀rọ̀ ẹ̀, kò wù mí kí n dárúkọ ẹ̀ ni. nínú àwọn iṣẹ́ kan tí àwọn èèyàn ti comment, a rí ibi tí wọ́n ti sọ pé mọ̀mọ́ dákọ̀ ọmọbìnrin yìí mọ́, wàhálà ẹ̀ ti pọ̀ jù. tí ó bá dẹ̀ ń pèèyàn ní
orúkọ kan tí ò dáa ó yẹ kéèyàn wọ́nà láti pe orúkọ yẹn mọ́ ṣùgbọ́n ó lè wu àbúrò wa tá à ń sọ yìí kí irú nǹkan bẹ́ẹ̀ má máa ṣẹlẹ̀ ṣùgbọ́n kó jẹ́ pé àwọn alátẹ̀lé ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà a gbọ́dọ̀ máa ṣọ́ra fáwọn tí wọ́n ń sọ pé àwọn nífẹ̀ẹ́ wa àwọn ọmọ wa máa jó lọ mò ń wẹ̀ yẹn pọ̀ nínú ayé tó jẹ́ pé ìṣubú wa ni wọ́n ń wá ṣùgbọ́n wọ́n mọ̀ sọ wẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ wo orun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ń bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ a sọ fún mi pé èèyàn ni ààrẹ ṣùgbọ́n etí ọba nílé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ etí ọba nílé etí ọba lóko ǹjẹ́ wọ́n jẹ́ kí ààrẹ mọ ohun tó ń lọ tá ààrẹ bá wá mọ̀ tí ò ṣe nǹkan kan sí i tó bá sọ jáde àwa mọ̀ wípé ọwọ́ ààrẹ ló wà a mọ̀ pé wọ́n mọ àwọn nǹkan kan o bóyá kò sí ọ̀nà àbáyọ bóyá wọn ò tí ì rí ṣùgbọ́n kínní kan mo fẹ́ ká mọ̀ èmi kì í fẹ́ má lè sọ tí ń jẹ́ òdodo ètò bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ kárí ayé là ń gbé ọ̀run là ń lọ nígbà tó bá ti yá ni nǹkan ògúnrégé kò dáa tó gbogbo ẹ̀kọ́ làárẹ ò mọ̀ gbogbo ẹ̀sìn kọ́ ni ààrẹ mọ̀ níbo lọ̀nà àbáyọ ó ti wá báwo la ṣe fẹ́ rọ́nà àbáyọ bí ò ṣe àwọn etí ọba nílé etí ọba lóko alátìlẹyìn ààrẹ tó jẹ́ pé nǹkan tó yẹ ká ààrẹ tètè gbọ́ kò ní gbọ́ àwọn ìka èèyàn tí ẹ bá gbọ́ nǹkan míì wọ́n ní lọ́ra láti gbọ́rọ̀ àbí yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì tá a bá wá ń bú ààrẹ ń gbà náà ààrẹ Bọ́lá Ahmed aṣíwájú wa tá a bá ń bú wọn ń gbà náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló jẹ́ pé àwọn tó tẹ̀lé wọn ni wọ́n ń sọ fún wọn pé everything wà okay àwọn ara wa náà ni ẹja sòtọrọ̀ ìka lọ́pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ ni tí wọ́n ń tẹ̀lé ó ṣe ṣubú náà ni wọ́n sì kọ́kọ́ bọ́ ta wípé a sì sọ fún o ara ilé ẹni ló ń ṣe ni yàtọ̀ fún pé ẹni tó farabalẹ̀ kan ṣe òun tóun náà ò sì ní etí ìgbọ́rọ̀ sí àwọn ènìyàn ọ̀tọ̀ nìyẹn o gbogbo blame tí ọ̀pọ̀lọpọ̀ ń blame ọmọbìnrin tí mò ń sọ yìí torí kì í ṣe ọmọ burúkú sí mi kò ṣẹ̀mí rí èmi ò dẹ̀rù pa anikos láti ṣẹra wa bí kò ṣe pé iṣẹ́ tá a gbé dání ìtò ń kálukú dúró fún ọ̀tọ̀ọ̀tọ̀ ni a sì nírò tó ká máa sọ ọ̀pọ̀lọpọ̀ èébú àti àwọn nǹkan tó ń ṣe yìí ló jẹ́ pé àwọn alátìlẹyìn tó rí lẹ́yìn ẹ̀ ló fà á bẹ́ẹ̀ lọ̀rọ̀ orílẹ̀-èdè wa ṣe rí ẹ rántí ayé Abacha tó ṣèjọba ológun wọ́n ló máa béèrè lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé are we still in power wọ́n ní allegedly wọ́n ní wọ́n á sọ pé yes ǹjẹ́ ìlú dùn nígbà tó ń béèrè question yẹn pé are we still in power tí wọ́n sọ pé yes tó dẹ̀ jẹ́ wípé ọ̀tọ̀ ni tó ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ làwọn tó ń fún ní report ọ̀tọ̀ ni tí wọ́n ń sọ fún àwọn kan believe pé àwọn á take order everything so kò ní gbọ́ kò ní mọ̀ àwọn àríjẹ nídìí màdàrú a gbọ́dọ̀ máa ṣọ́ra fún wọn ẹ jẹ́ ká máa wẹ̀yìn ká máa wo wájú káwọ̀ tó káwò sí tí èèyàn kan bá close mọ́ wa tàbí àfihàn kan sí ipò kan ọ̀dà ilé iṣẹ́ lè fi mọ́níjà síbẹ̀ máa fura sí mọ́níjà yẹn pé bí ó ṣe kú òun bẹ̀ tí ó di tara rẹ̀ ní ọmọ ilé o gbogbo tó kó lé lọ́wọ́ èrè tó yóò mú jáde ó lè má mú jáde kó jẹ́ 2% péré ni wọ́n máa pè lérè ṣùgbọ́n torí pọ́lọ́n ti dá ẹ dáa ò ní kàkún ó ti kó 98 síbì kan ó fẹ́ kúrò lọ́dọ̀ rẹ ó fẹ́ dá dúró ni ìkàlẹ̀ èèyàn nìkà bí wọ́n máa ń complain nǹkan kan sí tàbí àwọn ẹgbẹ́ alátakò bá jáde fún nǹkan kan sí láti lè ṣe ààrẹ iṣẹ́ wọn ni wọ́n ń ṣe ṣùgbọ́n àwọn tí ò sí ní information ńkọ́ ǹjẹ́ wọ́n tiẹ̀ wọlé tọ̀ ààrẹ láti sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ and again táàrẹ bá wá fẹ́ tí wà ní in charge ǹjẹ́ wọ́n fà ààrẹ láàyè táàrẹ náà bá wá ní agbára ju agbára lọ
àwọn tó wà lẹ́yìn ààrẹ agbára tiwọn gan pọ̀, àwọn ni wọ́n ń pè ní kàbá. àwọn kàbá wà lẹ́yìn ọmọbìnrin tá à ń sọ yìí, kò dá gbogbo ohun tó ń ṣe. èmi ó kàn lo àǹfààní láti rọ̀ òṣèré sinimá orí ìtàgé, èmi ò sì ní dárúkọ ẹ̀ náà ṣá, torí gbọ́ ọmọbìnrin ẹni ò sì dákọ yèyé ṣe kinní kan. àdúrà wa sọ́lọ̀ ni pé ọ̀nà tí ó gbà tó fi ní ṣubú ò ní ṣubú láéláé, ọlọ́run ó fi hàn. àwọn tí ó bá fa wàhálà tí wàhálà ò fi wọlé tọ̀ ẹ́, ọlọ́run ní jẹ́ kó rí. ṣẹ́ẹ́rì bẹ́yìn ò bá rí wàhálà àti ọ̀ràn rí, a máa ní súpà lòun. mo sọ fọmọbìnrin yẹn, ọlọ́run má jẹ́ kó rẹrù tí kì í ṣe tiẹ̀, àyọnusọ àtẹnujẹ, ẹja ṣọ́ra fáwọn tá a kú mọ́ra. gbogbo wa lọ̀rọ̀ ìbáwí o, mi ò wá bí láti gbèjà rẹ, mi ò wá bí láti sọ pé ààrẹ ń ṣe dáadáa, torí gbogbo wa la jọ mọ̀ wípé nǹkan ò rọrùn. mo kàn fi ṣe bí àpẹẹrẹ ni pé kò sí bí ẹni yẹn ṣe ní agbára tó tí ò ní láwọn èèyàn lẹ́yìn. irú àwọn èèyàn wo làwọn tó wà lẹ́yìn ẹ̀ ní béèrè tí mò ń sọ. yes, lórí ọ̀rọ̀ àwọn alágbára méjì, akíkanjú ọmọ Yorùbá méjì tí wọ́n ń lédè àìyedè nínú ìlú yìí, olóyè àgbà Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams, mo kí í dáadáa o, lóògùn ọ̀fẹ́ o. olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ, mo kí í dáadáa. ẹ ti kóòtù dé, wọ́n ti dá ẹjọ́, etí ẹ bá ti dá ní kóòtù kọ̀mọ̀ ṣe bẹ́ẹ̀ kàn yan, àfi kéèyàn rọra gbẹnu dákẹ́ níwọ̀nba. ṣùgbọ́n gẹ́gẹ́ bí iléeṣẹ́ ṣe tí wá ṣe wà, nǹkan ẹyọkan tá a máa sọ ńbẹ̀ ni pé wọ́n ti dájọ́. nígbà míì kò sẹ́ni tó mọ bí ẹjọ́ máa yí sí o, Ọlọ́run má jẹ́ arógun ẹjọ́. then àwọn amòfin tá à ń sọ yìí, tí wọ́n bá rí ẹjọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà, iṣẹ́ tí wọ́n ní dandan ni wọ́n ràn mọ́ léèwé. kò sí lọ́ọ̀yà tí ó sọ fún ẹ wípé ẹjọ́ yìí kò lè gbé ọ́, ẹjẹ́ á gbìyànjú, ẹjẹ́ á fáìlì ni, tẹ́ bá tó kúrò ń bẹ̀ ẹjẹ́ á lọ, kò tẹ́ mi lọ́rùn, owó tó yẹ kẹ́ ẹ fi ṣe nǹkan mi. ìdí nìyẹn tí ẹjọ́ bá ń bọ̀, kéèyàn fi sùúrù yanjú ẹ̀ láàrin ara èèyàn. ẹni tó jàre lè jẹ̀bi, ẹni tó jẹ̀bi lè jàre, bẹ́ẹ̀ aláre sì lè jàre kẹ́lẹ́bi ó jẹ̀bi. ibi ẹjọ́ máa ń wó sí kò sẹ́ni tó mọ̀. èdè kan náà, ọmọ ìyá kan náà, ìran kan náà làwọn méjèèjì. mi ò sì wá ń bí láti gbè lẹ́yìn ẹnìkan, torí olóyè Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò, tí bá ní kí n sọ lódodo ọ̀rọ̀, ipò tí ẹ wà nílẹ̀ Yorùbá nínú ìran yìí kì í ṣe ipò kékeré. tí ẹ bá wá débi kan gẹ́gẹ́ bí àgbà, ẹ ti fọmọdé joyè yìí, ẹ fàgbà lò, ẹ fògbó lò, ó yẹ kéèyàn máa ṣe jẹ́jẹ́. kì í ṣe gbogbo àwọn tó tẹ̀lé èèyàn tí wọ́n ń sọ pé má gbà fún tàbí àbúrò orí ọmọ òun, ó sì ò ti fẹ́ máa kọjá àyè ẹ̀ báyìí, ṣé kì í ṣiṣẹ́ rẹ ló ń gbà ṣe. àwọn ẹni yẹn fẹ́ kí èèyàn ó tẹ́ni, wọ́n fẹ́ kí èèyàn so àgbàdo adìẹ mọ́dì ni. bàbá bá ṣìṣe bá dẹ̀ ti wà ní àbí kan, láì sí àṣìṣe kò lè sí àtúnṣe. ó máa ń dà tí mistake bá wà kéèyàn correct ẹ̀. ìyẹn ni mo ń fi mí pé tí ò bá sí àṣìṣe kò lè sí àtúnṣe, ojoojúmọ́ lèyìn ó sì máa kẹ́kọ̀ọ́. bàbá abánidá kì í bá ní débẹ̀. mi ì fẹ́ sọ̀rọ̀ nípa ìdájọ́ ilé ẹjọ́, ṣùgbọ́n kinní kan mo mọ̀ wípé ìdájọ́ yẹn kì í ṣe pó fífọ́ yín. ìmọ̀ràn amòfin ni láti lọ ilé ẹjọ́. wọ́n ní ẹ sọ pé ẹ̀yin náà wá sọ pé ó lọ mú gba nǹkan tí mo ṣe ní kọ̀kọ̀. ẹ má jà dájọ́ ilé ẹjọ́ ti sọ tiwọn.
mo kàn fẹ́ kẹ́ ẹ máa fura bí mo wá ṣe fẹ́ kẹ́ ẹ máa fura yìí náà mo fẹ́ kí olóyè Sunday Igboho náà máa fura ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló tẹ̀lé èèyàn tó jẹ́ pé ìṣubú ẹni ni wọ́n ń fẹ́ wọn ò fẹ́ kéèyàn ó láàlùyọ wọ́n ń bínú pé ó ṣe máa jóun ẹ̀yin méjèèjì nílò àtúnṣe ẹ nílò ìfọwọ́sowọ́pọ̀ torí ipò tí Ọlọ́run tò yín sí nínú ìran yìí ipò tẹ́ ẹ gbọ́dọ̀ máa bá báyìí lọ ni ọ̀rẹ́dì ẹ̀yin méjèèjì akíkanjú ní ajìjàǹgbara ní ológun ní tó yẹ kẹ́ ẹ gbèjà ìran kan nínú ìran yẹn ẹ wá pín sí méjì oníkálukú wá láwọn èèyàn tiẹ̀ mi ò fẹ́ sọ ẹni tó fà á mi ò rẹ̀ fẹ́ sọ ẹni tó jẹ̀bi ṣùgbọ́n à ń rọ̀ wá ní sà àwa alátìlẹ́yìn wọn à ń rọ̀ yín ni mà bẹ́ẹ̀ bá ń pọ́n lógun ọ̀fẹ́lé ní àtọ̀dọ̀ tiẹ̀ kò sí tó stop láti pọ́n olóyè Sunday Igboho lé ọmọ Adéyẹmọ ààrẹ Gani Adams ẹ ti ń jàbọ̀ tipẹ́ lé ogun tiyín nìkan pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn Ọlọ́run tó wá gbé olùrànlọ́wọ́ wá bá yín ó yẹ ká ẹ jọ fọwọ́sowọ́pọ̀ ṣùgbọ́n tí ò jẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ yẹn ó wáyé pé bá bí léèrè ẹ̀ rí wí bí wọ́n bá bí olóyè Sunday Igboho léèrè wọ́n ò rí sọ torí pé wọ́n sọ nígbà kan pé àwọn wá bá yín ó tẹ̀ nígbà kan táwọn ń bọ̀ wá sọ́dọ̀ yín àwa sì mọ̀ wípé gbogbo advice ẹ máa ní PA ẹ máa ní adviser ẹ máa ní gbá tó kàn yín ti lè má lọ bí advice tó ń fún yín lásìkò yẹn pé kì í ṣe àmọ̀ràn rere ẹlòmíì ṣe nǹkan míì lẹ́yìn yín tẹ́ ẹ mọ̀ ó dùn mí pọ̀rọ̀ ẹ̀yin méjèèjì dẹ̀rọ̀ kóòtù àmọ́ kóòtù kì í ṣe fún ajá kì í ṣe fún ewúrẹ́ kì í ṣe fún adìẹ ọ̀rọ̀ tá a bá fàfàfà tá a rí yanjú là á gbé lọ kóòtù lóòótọ́ ẹni tó jẹ̀bi àmọ́ níṣẹ̀rí àti ọmọ ń dà fún àwọn kan wá tó ní àǹtí kóòtù bọ̀ ká ṣọ̀rẹ́ ibẹ̀ yẹn ni mò ń bọ̀ àtẹnitẹ́ dá lẹ́bi àtẹnitẹ́ dá láre ṣé bẹ́ẹ̀ ṣe ti kóòtù dé náà nínú ìran yìí bẹ́ẹ̀ ṣe máa bá a lọ rèé tẹ́ máa pín ọmọ Yorùbá sí méjì méjì alátìlẹ́yìn ọ̀tọ̀ọ̀tọ̀ àti Sunday Igboho olóyè àtààrẹ ọ̀nà kakanfò ni mò ń bi léèrè ìtí mò ń sọ yìí mo fẹ́ kẹ́ ẹ pera yín sí àkíyèsí kẹ́ ẹ sùn kẹ́ ẹ wá rò wípé ṣé ìran mi ni mò ń jà fún lágbájá ṣé kìí ṣe ìran mi ni ṣáà lè jọjà ni ṣe rí ẹrù tí èèyàn kan ṣoṣo tó bá gbé gòkè orí yóò mọ̀ o ṣùgbọ́n èyí tí wọ́n bá tún èèyàn méjì bá jọ gbé kó wá jẹ́ ẹnìkan ní gbèrú ìwọ̀nba relief tó wà ní àti gbé ńlẹ̀ gòkè yẹn ó mà dára púpọ̀ o ìyá mọ̀mọ́ lára o mo fi ìkúnlẹ̀ abiyamọ bẹ̀ ẹ̀yin méjèèjì àwọn ọba wa ló yẹ kán ṣiṣẹ́ yìí àwọn ọba àwọn olórí wa ló yẹ kán ṣiṣẹ́ yìí ṣùgbọ́n àwa ń bẹ̀ yín ẹ lè ṣe fúnra yín torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa tá à ń sọ yìí àwọn àgbààgbà Yorùbá tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ni àríjẹ nídìí mọ̀dàrú wọn ò lè sọ pé wọn mọ nǹkan tó ń lọ ṣé ká sọ tòótọ́ níbi tí àwọn ọba wa yìí bá ti dúró bí ọba gidi kò yẹ kí Sunday Igboho kó wà lẹ́yìn odi kí ló ń ṣe lẹ́yìn odi yes kí lè ṣe wọ́n ní ẹgbẹ́ lọ kóòtù allegedly wọ́n dájọ́ wọ́n ní kíjọba sanwó fún sójẹ̀bi ni ìgbà kóòtù orílẹ̀-èdè yìí náà bá ń sọ pé wọ́n gbọ́dọ̀ sanwó fún wọ́n pààyàn lé ẹ̀ wọ́n bá nǹkan ìjà olóró allegedly ókè kí ló wá ń dúró ṣe lẹ́yìn odi tá a wá rí àwọn àgbààgbà kankan tí ẹ tiẹ̀ lè gbìyànjú báwọn Ìgbò ṣe ń gbìyànjú láti gba Kanu sílẹ̀ ṣe ti rí pé alábòsí pọ̀
nínú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àbúyé o ẹni tó bá jálábòsí ni kó ta bá o torí yóò máa wà lọ́kàn yín yóò máa já yín lọ́kàn jẹ́ wípé òótọ́ mọ̀ là ń sọ àbí kí lè ẹ̀sùn àti ẹ̀ṣẹ̀ rẹ̀ pé ẹ mọ́ pa àwọn ìran mi mọ́ ẹ̀yin ìran ẹ̀yìn náà lè dákẹ́ yìí o àìmọye ọmọ ẹni tí wọ́n ti pa tí wọ́n ti jí gbé o lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ yìí jáde o kò gbébọn lọ o òní ọ̀fẹ́ yìí ń bọ̀ ń bẹ́ o fídíò ẹ̀ wà ń ta o ní gbogbo ìgbà yẹn o kó tó di pọ́rọ̀ olóyè ààrẹ ọ̀nà kakanfò Gani Adams dà báyìí àti Sunday Igboho kó tó máa di ọ̀rọ̀ ilé ẹjọ́ gbogbo yín lẹ̀ ń gbọ́ ńgbà tí ó ti di apologize wọ́n ń gbé fídíò yẹn kiri kò sẹ́ni tó pè tó sọ̀rọ̀ kan lọ títí tí o ẹ lè pè wọ́n kán sọ pé kì í ṣe bàbá àwọn ọmọ o ìtẹ́ ń sọ ni pé ó ti lè sọ̀rọ̀ jù ó ti lè búyàn jù ṣé yẹn là ń sọ àbí ká kúrò lóko ẹrú tá a bá ń soko ẹrú kán yé pa wá mọ́ kán yé jẹ gàba lé wa lórí mọ́ kán mọ́ gbalẹ̀ bàbá wa ṣebí tí wọ́n ń sọnù. goals kan náà gẹ́gẹ́ bí olórí ogun Yorùbá ààrẹ ọ̀nà kakanfò ní Gani Adams gbé dání òní Sunday Igboho gbé dání kólóyè Gani Adams fẹ́ ṣiṣẹ́ kọ́mọ̀rì Sunday Igboho lẹ́yìn ẹ̀ àbí kí Sunday Igboho fẹ́ ṣiṣẹ́ pé ẹ lè pa wá kí Gani Adams kàn mẹ́mọ́ support ẹ̀ àbí kàn ọmọ méjèèjì kan dojú ìjà kọra wọn á wà lásàsì ni àsàsì kọ́ níbi tí àwọn ọmọlẹ́yìn Sunday Igboho àtọmọ Gani Adams bá ti ń jà àsàsì kọ́ àfọ́fà ni ẹbí ẹ̀yin bàbá wa àtẹ̀yìn ọba wa sì ni ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ lọ ǹjẹ́ ẹ ronú lọ́jọ́ kan láti parí ìjà wọn ẹ lè rò ó ń gbọ́ jẹ́ pé mo sọ fún àwọn ọba tá a ní àwọn gan ajagun gbalẹ̀ ni wọ́n kò sì sẹ́ni tó ní kẹ́ ẹ mọ́ gbalẹ̀ ẹ ṣàgbé tó tọ́ torí báàlà àdàgbà báàlà àgbò bó ti wù kẹ́ yọ̀ǹgì tó bọ́pẹ́ títí ojú àwọn jọ ẹni ẹ fipá gba nǹkan ẹ̀ tí ò fi ìdùnnú fi ilẹ̀ tẹ́ ẹ̀ sì rò pé gbàgbé tẹ́ ẹ̀ rántí Ọlọ́run tẹ́rì ọkàn ò jẹ́ yín ìjọ kan ń bọ̀ o tí wàhálà ò ṣẹlẹ̀ lórí ẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run sínú ilé yín ṣé ìjà yìí èdè àìyedè yìí ṣé kò lè dópin tí ò bá dópin níbo ni kí ìran ọmọ Yorùbá fojú sí àwọn ọmọ méjì tó jẹ́ akíkanjú kán dẹ̀ máa bára wọn jà kó mọ̀ sí bàbá àtìyá wọn tó lè parí ẹ̀. mo kan sára sí Pasuma ọ̀rẹ́ mi Alhaji Wasiu Alabi Pasuma ọmọ ìyàwó ànábì Shehu mo kí dada mo sì kan sára sí Akóredé ọba orin Saheed Òṣùpá ẹ wo orú ìjà tí wọ́n ti jà sẹ́yìn ẹ wò bó ṣe le tó èmi ò nígbàgbọ́ wípé àwọn tó lè bára wọn ṣe o torí àgbọ̀dọ̀ tó mú un tó ti kọjá wá ká máa rán wara wa létí èbú tán búra wa àbí kinní kan no Ọlọ́run ti parí ẹ̀ béèyàn ti ṣerú ẹ̀ Ọlọ́run fìyà jẹ wọ́n ti fẹ́ràn ara wọn padà bí ìgbà wọn ọ̀jà rí sọ̀rọ̀ bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò àti olóyè Sunday Igboho lè padà dábẹ́ sẹ́yìn ò lè jẹ́ kó padà dábẹ́ ẹ̀yin àgbààgbà ẹ̀yin méjèèjì wàá rè é báwọn àgbààgbà bá ní rárá ẹ dójú tì wọ́n ẹ dójú tì àwọn ọba ẹ parí ìjà yín ẹ jẹ́ ká yé orí yé pọ̀ pẹ̀lú inú kan láìpẹ́ ni Pasuma lọ ṣeré níbì kan ọmọ Saheed Òṣùpá ló ń kọrin lọ́wọ́ gba Pasuma bẹ̀rẹ̀ eré ó dàbí pé ọmọbìnrin tó ṣe késẹ̀tì olóríire orin tí Pasuma kan bẹ̀ ó kọrin Òṣùpá bíi ẹ̀rọ pòǹgà ló kọ ni kí la wá mú wáyé kí la fẹ́ mú lọ Òṣùpá fúnra ẹ̀ pé Pasuma ń bẹ̀ pẹ̀lú fídíò kọ̀ gbogbo ayé lórí ṣé ìjà kan wà tó le ju ìjà kọ̀lìntì Alhaji bàbá wa Kébé Kwara àti Alhaji olóògùn Síkírù Àyìndé Bàrísà lọ ni kò síjà tó le ju tiwọn lọ ju ti Pasuma àti Òṣùpá lọ tó Òṣùpá àti Pasuma lè máa bára wọn ṣe yes kí wàá ló stop ẹ̀yin la ṣíwájú ìran Yorùbá o
bẹ́ẹ̀ ni mo sọ. Ààrẹ Ọ̀nà Kakanfò wọn lè gbà lọ́wọ́ olóyè Gani Adams. Bẹ́ẹ̀ ni olóyè Sunday Igboho wọn ò lè sọ wípé kò jọ máa Adéyẹmọ mọ́. Kò sì sí bí olóyè Gani Adams tí ẹ bá wọ ẹ̀yìn wò tí ẹ bá rẹ́ni tó sọ pé bàjá ó yẹ kán lè padà lẹ́yìn wọn ni. Bólóyè Sunday Igboho bá rí ìkan bóyá nú àwọn tó ń pọ́n wọn lé kínní kan ó yẹ kó ace ayé tí mo wá mi ìbáyàn jà mi ìbáyàn ṣọ̀tá o. Ọlọ́run ti pọ́n ilé ó ti dá yín dá ẹ̀yin méjèèjì ẹ̀ wá nǹkan ṣe o. Ọmọ Yorùbá ń wò yín o. Báwọn àgbà àwọn ọba ìbá ní kò sọ́nà àbáyọ ẹ dójú tọ̀tá. Gbogbo ẹ̀yin tí ẹ subscribe sí iléeṣẹ́ wa Ejugba Master lórí ìkànnì wa a dúpẹ́ lọ́wọ́ yín o. Bẹ́ẹ̀ ṣe ń subscribe yẹn tẹ́ ń wò wá mo tún wá gbà á ládùúrà mo tún gbà á ládùúrà gbogbo nǹkan tí ń ba ọ̀tá nínú jẹ́ tó bá rí ẹni tó ń ṣe rere tí ò nífẹ̀ẹ́ sí ayọ̀ ọlá ọrọ̀ ọmọ ilé ọkọ̀ ìbùkún tí ọ̀tá wa ó sì máa gbọ̀n pé ayé òun bàjẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run máa ṣe fún wa. Inú ọ̀tá wa máa bàjẹ́ ni o inú wa ó sì máa dùn. Ṣeun Agboola lórúkọ tèmi Chief Bukky wọ́nàánú lè gí wa Aláròyé ààrẹ àfèdè jagunrò bàbá Káráfúyẹ́ tí jẹ́ Ejugba Master jùgbàjọ pásọ skele tí èlèlè wò bí wò wájú wẹ̀yìn wọ̀ tó wò sí wọn ò ní wá fi wá ṣe ètùtù orílẹ̀-èdè yìí o. Àmín.